ti lọ gbóyún ní lọ́dọ̀ ọkùnrin mi níta. Ẹgbìnrin ọ̀tẹ̀ bá ti ń pa kan nìkan ń wú. Ẹ tún gbọ́ àṣírí míì nípa ya Mohbad o. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Lọ́dọ̀ níta tó ti lọ gbóyún tó ti lọ gbóyún ní lọ́dọ̀ ọkùnrin mi níta tó ti lọ gbóyún ó lọ́rọ̀ pẹ̀lú wọn ní ọ̀rọ̀ ìwọ àti Wùnmí ṣe ló ṣe bára yín mu torí ẹ̀jìjọ́ máa ń pín transformer kiri ni Mohbad ti kọ́ lórí ó ní ṣẹlẹ̀ pé ẹ pín transformer kiri ni ó lọ́rọ̀ ìwọ àti ẹ ṣe wọra yín dáadáa ó wọra dáadáa torí ẹ̀yin méjèèjì ẹ̀mọ́ náà yẹ́sì ni tẹ́wúrẹ́ bá wá kókì sí báàgò tán wá kókì sí that is whom you guys are. Ẹ fi bàbá yìí sílẹ̀ until you get justice. Leave this man alone and leave Mohbad alone. Ìwọ ìyá Mohbad wọ́n lọ ti ń ké o ti ò ń ké kiri wọ́n lọ sọ pé spirit Mohbad ń dà ẹ́ láàmú kán jẹ́ kán lọ sí olórí burúkú ayé àtọ̀run níwọ ìyá Mohbad yìí olórí burúkú ayé àtọ̀run ó níwọ ìyá Mohbad yìí irú ẹ̀ yìí kò tiẹ̀ yẹ kó lọ́mọ sáyé rárá kò tiẹ̀ wọ àwọn tó ń kẹ́ ọmọ lójú nímú àwọn tó ń wọ ọmọ lójú nímú tó ń wọ ọmọ tó máa tọ́jú wọn tó máa ṣèkẹ́ wọn tó máa daṣọ bò wọn tó máa dúró tì wọ́n níjọ́ líle níjọ́ rírọ̀ tó máa wọ́n wá ọmọ wọn rí ìrìwọ ìgbére lásán ìwọ ìyá Mohbad yẹ gbére rọ́bọ́rọ́bọ́ bí àfàkàn yẹn kọ ìwọ ló ń kígbe kiri pé kán lọ sí Mohbad pé spirit ẹ̀ ń dà láàmú ó máa dà ẹ́ láàmú pa ni torí olórí burúkú òbí ní abiyagba òbí ní ẹ́ abiyagba ní ẹ́ ó dà wọ́n ọmọ yẹn sílẹ̀ láti kékeré fún bàbá wọn kó máa tọ́jú wọn àwọn ọmọdé àgbà tí Mohbad wá lọ́wọ́lọ́wọ́ kórí burúkú ẹ̀ padà wá orí burúkú náà ló dẹ̀ gbé wá orí burúkú orí pọmọpọmọ orí burúkú ẹ̀ tó gbé wá náà dídé tó dẹ́nà lọ́mọ yẹn kú yẹn ọmọdé tún kú tó tún pàdípọ̀ mọ́ àwọn tó pa ó pàdípọ̀ mọ́ wọn ẹ fẹ́ gbà lọ́yẹ̀ ẹ fẹ́ sùn bàbá ẹ̀ bàbá ní bàbá tó jìyà láti kékeré ibo lóògùn ẹ̀ wà oògùn ẹ̀ máa dá yín lẹ́jọ́ Ọlọ́run máa jẹ́ kó pín fídíò yìí kó dọ́dọ̀ ẹ̀ ya Mohbad kó dọ́dọ̀ ẹ̀ oògùn ọkùnrin yẹn Wùnmí Sálọ́ba ó máa ṣe ìdájọ́ fún ọ oògùn ẹ̀ máa ṣe ìdájọ́ fún ọ ẹkún ẹ̀ tó sùn kiri pé kó lọ sí Mohbad pé spirit ẹ̀ ń dà láàmú ẹbí nǹkan táwọn ọ̀gá ẹ̀ ń kọ́ ẹ̀ nìyẹn àwọn ìyá ẹ̀ tó pàdípọ̀ mọ́ nǹkan tó ń kọ́ ẹ̀ nìyẹn wọ́n ní kó máa da bàbá ẹ̀ láàmú pé kó lọ sí pé spirit Mohbad ló máa pa ẹ́ ìyá Mohbad spirit ẹ̀ ló máa dà ẹ́ láàmú pa àti sin ọmọ yẹn sìn àti ready we are not ready when we are ready we let you know we are not ready kí spirit ẹ̀ kó máa lé ẹ kiri kó lé ẹ wọ sàrẹ́ bẹ́ẹ̀ ṣe lé ọmọ yẹn wọ sàrẹ́ lọ́sàn gangan torí owó torí àtẹnujẹ torí owó tó fún ẹ òkìdí ṣó yẹ kó wà nílé Mohbad ní Lẹ́kì tó bá jẹ́ pé a ní ìjọba gidi nínú Nàìjíríà ilé Mohbad ṣe ló yẹ kó sí ilẹ̀ pa right from that day tí Mohbad ti kú ó yẹ kó lé gbogbo àwọn wèrè tó wà bẹ́ẹ̀ kó lé wọn síta ni kó sí ilé yẹn pa kò yẹ kí èèyàn kankan wà nílé Mohbad by now ó yẹ kó sí ilé yẹn pa ni right from the day tí Mohbad ti kú gbogbo àwọn wèrè tó wà bẹ́ẹ̀ kó kó wọn sí detention ló yẹ kí gbogbo yín wà by now ìtẹ̀ wà lẹ́tẹ̀ẹ̀tẹ̀ sórí burúkú tẹ̀ ń yọ bọ̀rọ̀ ẹ fi kún Mohbad ẹ fi pawó ẹ yọ bọ̀rọ̀ ẹ ní kó lọ sí spirit ẹ̀ ń dà yín láàmú kò tí ì dà yín láàmú o spirit ọmọ yẹn ló máa lé yín wọ sàré àti ìsìn we are not ready àwọn àti bàbá I'm standing I'm representing his father now I'm representing Mr. Aloba Joseph Aloba we are not ready to bury Mohbad until we get justice. I wish we have law in Nigeria. I wish we have law in Nigeria. If that happened in America, immediately Wunmi will be the first suspect. Wunmi will be a detention by now. Immediately, anyone police went to that house and they couldn't even lay hold of anybody. And they went there for nothing. They went back for nothing and they begin to lie on phone. Because we have lawless country. We have lawless country. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéọmọdé ni mo kí pátápátá korongodo. Tẹ́ bá gbàgbé láti bí ọjọ́ mẹ́ta ni awuyewuye ti wà láàrin ìyá Mohbad àti bàbá Mohbad lórí pé kán sin Mohbad àbí kán má sin Mohbad. Bàbá Mohbad ní kán má ti sin Mohbad kán jẹ́ kí autopsy àti DNA result jáde lóhun àti ṣe DNA o but wọ́n ti ṣe autopsy wá àti result. Ìyá Mohbad ní òkú Mohbad jẹ́ kó ń sùn pé òun fẹ́ sin Mohbad. Àmọ́ àkíyèsí kan wà tí mo fẹ́ pè yín sí nínú ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ ìyá rí pé ìyá ẹ̀ náà sọ ìyá Mohbad ní autopsy ti jáde
ṣùgbọ́n alukoro àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ó ní autopsy àwọn ò tí ì rí, kò tí ì dọ́dọ̀ àwọn, báwọn kàn gbọ́ gẹ́gẹ́ bí rúmọ̀ ni. ìyá rí pé ọ̀rọ̀ yìí kò yéèyàn. níbo ni ìyá Mohbad ti gbọ́ pé autopsy ti jáde? Ta ló sọ fún? báwo ni autopsy ṣe máa jáde tí bàbá Mohbad ò ní mọ̀, táwọn ọlọ́pàá ò ní mọ̀? ẹ̀yin tẹ́ bá tó fídíò yẹn, mo release ẹ̀, fídíò bí tí ìyá Mohbad ti sọ pé wọ́n lọ sọ́dọ̀ commissioner of police, wọ́n ní lẹ́yìn pé kán lọ sí Mohbad, autopsy ti jáde, in which pé àwọn ọlọ́pàá ní autopsy tí àwọn ò tí ì rí autopsy táwọn ò sọ pé ó jáde bí a kò jáde, bọ́ wọ́n ní àwọn ò tí ì rí. àwọn wo ló sọ fún ìyá Mohbad pé autopsy ti jáde? ọwọ́ àwọn wo ló wà? kí ló dé tí wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀? kí ló dé tí wọ́n jẹ́ káwọn ọlọ́pàá mọ̀? The next thing, instead of kí ìyá Mohbad wá reason pé okay, autopsy yẹn òun fẹ́ kí gbogbo ayé mọ̀ nípa ẹ̀, nǹkan tó ń sọ ni pé kán lọ sí Mohbad. autopsy wọn tí wọ́n sọ fún pé ó ti jáde, ọwọ́ ta ló wà? sóòótọ́ ní àbí irọ́? We must know. Then lórí ọ̀rọ̀ DNA tí bàbá Mohbad ń sọ, bàbá yẹn yé, tí bàbá yẹn ṣe kí ni ó yé. bàbá yẹn ní tí wọ́n bá pé òun fẹ́ kí wọ́n ṣe DNA test kan tó sin Mohbad, ìyá Mohbad sọ̀rọ̀ lọ síbẹ̀. bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ family nínú ẹ má jẹ́ kí mi dájọ́, ṣùgbọ́n ọ̀rẹ́ tiwa èrò òun kálukú rà sọ̀tọ̀tọ̀, because mo ti rí pé àwọn kan náà ní orí social media, àwọn kan support ìyá Mohbad pé ó yẹ ṣe bóun nínú ọmọ ẹ kí ló ń ṣe bàbá yẹn ganan, tí bàbá yẹn fẹ́ máa fọmọ ìpa owó ni. èrò òun kálukú tó wá sọ̀tọ̀tọ̀, ṣùgbọ́n mo sì ní àwọn tí nǹkan tó yé ju olúwa ẹ lọ lórí ìkànnì. ẹ jọ̀ọ́, kí ni ẹ rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? kí lẹ rí sí? Àjọmádé ní orúkọ mi, bá mi share fídíò yẹn, má dẹ̀ gbàgbé láti follow page mi, ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sí YouTube channel mi Àjọmádé TV. Ó dàbọ̀.